We are Ultimate Youth Comedy Dance Drama Ministry, aka Awo Gunners. The title of our drama tonight is Ajojesin. And as we watch, may God bless you. Once upon a time, there was a village called Abulelemo. And there was a king in the village called King Ojaye. One day, this village was celebrating an idol worshiper called Oloyokwaye. Let's see what's going to happen. And it comes, the chief's coming. I want you to do it. Let's see what's going to happen. And it comes, the villagers coming to celebrate with the king of the village. King Ojaye, like me. Àjọ máa ṣe ọdún yẹn ni, àjọ máa celebrate ẹ̀ ní náà, àjọ máa celebrate ẹ̀ ní. Ẹ̀yin ìjòyè akínyìn o, akínyìn o, ẹ̀yin ìjòyè o, akínyìn o. Ọ̀gá o, kábíyèsí àjọyọ̀ lẹ́nu ni àjọyọ̀. Akínyìn ẹ̀yin ìjòyè o, akínyìn o, akínyìn o. And it comes Aboge of the village, Awo Gunners. Ẹ̀yin ìjòyè mo ti yín o. Ẹ̀lẹ́ bàbá o, ẹ̀lẹ́ bàbá o, ìdí àgbẹ̀yìn o. Adẹ̀kọ̀ọ́dún èmi o, akọ̀ọ́dún o. And it comes the king of the village, King Ojaye, coming. Ọba Ojaye, aka Bababe, coming. Kábíyèsí o, kádépẹ́ ẹni mú. Kádépẹ́ ẹni mú kẹ̀. Ok, sorry. Kádépẹ́ lórí. Ìbàtà bọ́bù. Ìyẹn lẹ́sẹ̀ yín. Ok, ẹ ṣé gan. Ẹgbẹ́ralẹ̀, 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 ẹgbẹ́ralẹ̀. Yes. Ẹ̀yin ará ìlú, abúlé ẹlẹ́mu. Mo ti yín o, kábíyèsí o, kábíyèsí o, akú ọdún, akú ìyèdún, òrìṣà olóye kó ayé, kò ní bínú sí wa, àṣẹ o, kò ní bínú sí wa, àṣẹ o, kò ní bínú sí wa, àṣẹ o, àṣẹ o, àṣẹ gan-an, akú ọdún ènìyàn kábíyèsí o, akú ọdún ènìyàn, ẹ̀ka ní báyìí, ìkan tó kàn sí Ifá. Ẹ bá wa béèrè lọ́wọ́ Ifá
ní pé kí ló kàn báyìí ẹ máa béèrè kábíyèsí iṣẹ́ òun pẹ́ ni ẹni àwọn pẹ́ṣẹ́ ẹ jẹ́ ká máa lọ ẹ jẹ́ ká máa lọ ẹ jẹ́ ká lọ bọ̀ ìṣà náà. They were going to worship the Olórí Kwaye Baba. Let's see what's going to happen. Any show? Kábíyèsí o. Kábíyèsí o, àwọn ilẹ̀ máa wọ adé ọba aládé ìlú ìlọrin. After that, the second day, ní àwọn kùtùkùjọ kan, wọ́n gbìmọ̀ pọ̀ láti lọ trap and idol in the village. Let's see what's going to happen. Wọ́n fẹ́ lọ bọ òṣàlú wọn láàárọ̀ kùtùkùtù. And it comes, the villagers coming to worship Olórí Kwaye early in the morning. Òṣàlú wọn lẹ̀ wò yẹn o. Ẹ̀rí àwọn aláìmọ̀ kan. And it comes, and they are coming to worship Olórí Kwaye. Let's see what's going to happen. Okay. Honorable Ológiyoko Ayé. Bàbá. Ọkọ Oṣó. Ọkọ Àjẹ́. Bàbá Ìbejì. Ẹkùn ọkọ Láyé. Mr. MPN. Bàbá. Òun jáde lọ. Ẹ̀ṣọ́ mi lọ, ẹ̀ṣọ́ mi bọ̀, kí n lè fún yín ní orí ẹran, imú ẹran, àti chicken àtẹ̀dìyẹ. Ẹ ṣé o, ẹ ṣé gan-an, ẹ ṣé mo dúpẹ́ ọmọ forí balẹ̀ fún yín o, ẹ ṣé o, ẹ ṣé gan-an. Òjíṣẹ́ rẹ̀ sínú ìlú yẹn láti ṣiṣẹ́ fún wọn. Nípìnyàn kan wà lórúkọ rẹ̀ jẹ́ Jésù ọba ògo. Let's see what's going to happen. Lọ́lọ́run mi, ó ṣe mí dáadáa, ó wà dáadáa kí mi lọ́lọ́run dáadáa, lọ́lọ́run mi, ọlọ́run dáadáa, lọ́lọ́run mi, ọlọ́run, ó ṣe mí dáadáa, ó wà dáadáa kí mi lọ́lọ́run dáadáa, lọ́lọ́run mi. Ọlọ́run dáadáa lọ́lọ́run tèmi, ó ṣe mí dáadáa, ó ṣe dáadáa tèmi, ọlọ́run dáadáa lọ́lọ́run tèmi. And it comes, the villagers coming to hear what the man of God is saying. Wọ́n fẹ́ wá gbọ́ ọ̀rọ̀ Olúwa. Àjòjì ẹ̀sìn tó wọnú ìlú wọn rèé. Let's see what's going to happen. Ọ̀gá pàtí lè léyìí o. Pàtí náà wọ́n lè. Ọ̀gá o. Báwo ni ìṣòro tí wọ́n ṣe nígbà yìí? Pàtí fún ọ̀gá o.
ará ìlú abúlé ẹlẹ́mu mo kí yín o mo bá sọ o èmi ni mo jẹ́ asọ̀tásì mo wá láti wá fún yín ní ìgbàlà kẹ́sì nígbàgbọ́ nínú Olúwa nítorí pé Ọlọ́run yìí mo fẹ́ ní tiẹ̀ sílẹ̀ débi wípé ó sọ ní nínú Bíbélì Exodus chapter 20 verse 13 to 14 kí ló sọ? Yes, ó ní thou shalt not serve any other God except me. Yes, thou shalt not commit adultery. Sórí ìwọ tí ò ń ṣe àgbèrè ó jẹ́ fi àgbèrè sílẹ̀ nítorí pé kí ni ìjọba òun ló kọ lẹ́tà sí. Kí ló tún sọ báńkì síwájú? Ó ní thou shalt not bear false witness. Ṣé ẹ ti wá gbọ́ báyìí kí ẹ máa ṣe dáadáa nítorí pé Ọlọ́run tá à ń wí yìí kò bẹ́ẹ̀ di yẹ bẹ́ẹ̀ ni kò bẹ́ẹ̀ tutù àlàáfíà ní fún yín. Ṣetán ṣé ẹ ti ṣetán láti gba Jésù gbọ́? Bẹ́ẹ̀ ni a ti ṣetán. Ó yá tẹ́ bá mọ̀ bẹ́ẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí gbàdúrà fún yín. Ó yá Father in Jesus name. Father in the mighty name of Jesus. Bàbá àwọn òṣìṣẹ́ wọ̀nyí ìránṣẹ́ wọn wọ̀nyí mo fà wọ́n lé ẹ lọ́wọ́ jọ gbogbo ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ eléyìí tí wọ́n bá ti ṣẹ̀ jọ bá mi dáríjì wọ́n bàbá bá mi dáríjì wọ́n bàbá bá mi dáríjì wọ́n bàbá bá mi dáríjì wọ́n Jésù agbára wa àmín. Ẹ ṣé o pásítọ̀ ẹ ṣé gan àlàáfíà fún yín àlàáfíà fún yín ẹ ṣé o tọ́tọ́ mẹ́ àlàáfíà fún yín àlàáfíà fún yín àlàáfíà fún yín àlàáfíà fún yín àlàáfíà fún yín. Akọ̀mù àbórí ìkọ̀ṣà àwọn nǹkan tí pásítọ̀ yìí sọ akọ̀mù ọ̀nà dúdú nìyí ó in fact ó sì sọ̀jú tí a máa fún olórí oko ayé ní orí ẹran imú ẹran etí ẹran àti chicken òótọ́ ló sọ orí sọ gidi ni òótọ́ ló sọ kí la máa ṣe báyìí sí jẹ́ ká gbà náà jẹ́ ká máa lọ let's go. Èmi olórí oko ayé bàbá ọmọ olo ọmọ àjẹ bàbá ìbejì ọmọ náì nígbà fẹ́fìyẹ kí ló ṣẹlẹ̀ nígbà abúlé ẹlẹ́mu láti wà pọ̀jù lẹ́sẹ̀ ọ̀tọ̀ òjìlé báwọn olùpìwàdà ìwọ̀n pàtó sáǹsì ìpàgbà ẹ̀mú ọ̀kẹ́ ẹ̀yìn ọmọ ẹ̀ káàbọ̀ sílé ọ̀kẹ́ náà okay now. Oya alaja alaja oya alaja alaja oya alaja alaja oya alaja alaja
Oya ẹ máa rọ ẹ máa oya ẹ máa rọ ẹyà oya ẹ máa rọ ẹ máa oya ẹ máa rọ ẹ máa rọ ẹ máa rọ ẹ máa rọ oya ẹ máa rọ ẹ máa oya ẹ máa ẹ̀yin ọmọ kí ló ṣẹlẹ̀ nígbà abúlé ẹlẹ́mu àbí kí ló ń bá bù ṣàhánẹ̀ àwa tó mọ̀ta mo ti ẹ̀gbọ́n pé there was a man of God tí ó fẹ́ fún wọn nígbàlà okay as I was saying who wants to go there your highness ẹ̀wọ̀n mi lọ ilé bẹ̀rẹ̀ sí ní sáwọn bálabàlá jàtìjàtì wèrèwèrè ṣùgbọ́n ẹ̀wọ̀n mi lágbára okay àwọn ẹni agbára tìrìtìrì agbára lọ Simon agbára ọmọlé agbára ògbógbóró. Oya go back to your side padà sáyẹ oya kẹ́kàṣíkà mountain yes sir you ready yes sir oya one oya two oya three oya four oya five oya ẹ̀sọ̀ díwọ̀n lé ìdí gbogbo gbà ìdí ta ló yàtọ̀ pa mí ṣáínẹ̀s ẹ̀yin lẹ́ yàtọ̀ orí yín gbálẹ̀ kódà orí yín lálẹ̀ ẹ̀ lè sọ pé àgbàkú ìṣúra oya correct yourself àgbàkú ìṣúra oya correct yourself àgbàkú ìṣúra àti turn oya left turn okay now hello to go 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 hello let me go back to my place jẹ́ lọ sùn padà hello to go hello to go hello to go hello to go oya kẹlẹlẹ oya super 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 kẹlẹlẹ àṣẹ lórí màṣá yín pa yàmà jàtìjàtì rédèrèdè àbí Sunday dàgbòrú. Àwọ̀lú má tẹ̀ let's see what's happening. Let's see what's going to happen. And it comes our Lumate now coming. Coming by the way. Daddy mo wo yìí àdẹ̀kẹ́ mi rè àwọn olómi ò yìí àdẹ̀kẹ́ àwọn olómi ò àdẹ̀kẹ́ ojú ẹ̀ rè látijọ́ yìí kí ló dé náà bí mo ṣe rí ẹ má bínú ọ̀wọ̀lú ò ní bínú sí mi ìyá àgbà wọn fún mi láyè òkè ìyá àgbà wọn fún ẹ láyè òkè Àbẹ̀kẹ́ tó mọ̀ wípé I love you
torí tọrùn tẹsẹ̀ tapá ti san wò ṣùgbọ́n ọjọ́ ìgbéyàwó àwa méjèèjì in fact ó máa bọ́bù indeed ó máa súpà wò ó máa súpà ó máa súpà óyá ó máa súpà óyá ó máa súpà óyá ó máa súpà. Díẹ̀ ẹgbà yóò díẹ̀ mọ́ pé ẹ̀yin méjèèjì ẹ lọ́tàgé ìfẹ́ èyí jẹ́ ọjọ́ Friday ọjọ́ Valentine ó yẹ kẹ́ máa tagé àwa wí tán wọ́n wá sọ pé òní bọ́ọ̀bù òní ìsòní bọ́ọ̀bù òní bọ́ọ̀bù òní bọ́ọ̀bù òní bọ́ọ̀bù ṣé àwọn èrè tó ń jọjá yé gbogbo yé ẹgbà mi ó bọ́ọ̀ lọ yàgò yé ẹgbà mi yé mo kú o yé and it comes our lumate searching for his wife. Abẹ́kẹ́ níbo ló wà Abẹ́kẹ́ olólùfẹ́ mi jọ̀wọ́ dìde ó jẹ́ dìde náà mo ní ìfẹ́ gan Abẹ́kẹ́ àjọsọ́bà yìí Abẹ́kẹ́. Abẹ́kẹ́ o Abẹ́kẹ́ mi o Abẹ́kẹ́ o Abẹ́kẹ́ mi o Abẹ́kẹ́ o Abẹ́kẹ́ mi o Abẹ́kẹ́ o olólùfẹ́ mi o Abẹ́kẹ́ o máa ń jìyà o Abẹ́kẹ́ o olólùfẹ́ mi o Abẹ́kẹ́ o máa ń jìyà o Abẹ́kẹ́ o máa ń jìyà o Abẹ́kẹ́ o olólùfẹ́ mi o Abẹ́kẹ́ o máa ń jìyà o Abẹ́kẹ́ máa lọ wá àwọn tó máa bá mi gbé yes. Ẹ ṣe gan-an ìjọba mi gbé ìwé ṣe o ó mà ga ọ Abẹ́kẹ́ olólùfẹ́ mi ó mà ga ọ ikú dóró ta ló fẹ́ fún mi níyàwó báyìí Ọlọ́run ta ló fẹ́ fún mi níyàwó èmi sì rè mi ìnọ́bà kan Abẹ́kẹ́ mi tèmi nìkan ọ̀run rí ẹ o bá mi ké Lédùmarè o. And it comes Adisa coming from the first side. And it comes Akogun coming from the second side. Adisa ọ̀rẹ́ mi Akogun owó ni ojú ẹ̀rẹ̀ níbo ló gbà láti jọ yìí ọ̀gbẹ́ni orí ìkànnì mo máa gbọ́ pé ìyàwó awọ̀ ló má tẹ̀ níbo ti kú kí ló dé náà ọjọ́ wo ni láti tọ́tí níta Jàgàlólú ìyàwó ẹ̀ náà kú àbúrò mi bá ṣe rí nìyẹn o ọ̀rọ̀ lóyún máa sún mi Ọlọ́run ọ̀gbẹ́ni jẹ́ ká lọ mẹ́mu sáyé wa jàre jẹ́ ká lọ mẹ́mu jẹ́ ká lọ ṣayé sábà ní ká máa gbòó wọ́n ò lè bọ́ lẹ̀ mọ́. Let's see what's going to happen. Ìyẹlẹ́mu ẹ dá wa lóhùn jáde fún alẹ́ fún alẹ́.
ẹ̀yin méjèèjì ó ti dé èmi náà nìyẹn ẹni abẹ lọ́wọ́ ẹ̀ ọ̀fẹ́ ni ó lè ṣe kọ́kọ́ fún mi jáde ó ti mú tẹ́lẹ̀ ó yá tòun á máa bó ṣọ̀fún ẹ ó yá láti ilé wọn àìlọ́gà ó yá. Baba, Awo Gunners, Awo Gunners, Baba now, Awo Gunners, Awo Gunners. Awo Gunners now, Awo Gunners. Awo Gunners coming. What is your problem? Arákùnrin tí ń da ìlú wa rú ló fẹ́ pa ní. Inú ìlú yìí kò pọ̀ síbù. Ìwọ̀n bàdí ó ti débí. Àwọn irú mọ̀lẹ̀ ọmọ ikú Àbújá. Àwọn máa tẹ̀lé ọ́ nígbà tí wọ́n bọ́ ní ìfowópamọ́. Bẹ́ẹ̀ lọ yá agbára bẹ́ẹ̀ lọ agbára. Máa wò nínú ń bọ̀ wọ́n tó kọ́ máa wò ní. Bàbá ẹ̀dáhùn bàbá náà ẹ̀dáhùn jàre àkèrè arabalẹ̀ kí ló dé. Arabalẹ̀ ẹ̀yin ìyá mo ṣe bá ṣètìlẹ́ ti kọ́ Monday Wednesday Friday lọ́jà kàdáńkúwá lọ́mọ òṣèlú ń jáde nítorí dé torí òun ni wọ́n ṣe. Ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ gómìnà Fáṣọlá tó ṣe léyìí fún wa ìfẹsẹ̀lẹsì gọ́fúnà Babátúndé Fáṣọlá. Ní báyìí ẹ̀yin ìyá ṣé mo lè ka national anthem ṣé mo lè kà á fún yín ó sì lè kà á fún yín. Nàìjíríà ìjọba wọ́n ní sọ́bàndì freedom peace and unity. Ok, kí n gbọ́ mi ọ̀ṣun fún. Ok, ó yá wá gbọ́ mi ọ̀ṣun yìí lọ́wọ́ mi. Gbà lọ́wọ́ mi. Bí o bá ti rí bí o bomi ọ̀ṣun yìí bí o bù sí lẹ́nu wọ́n bí rí ó máa sá fún ẹ. O ti gbọ́ bàbá ṣẹ́jọ ṣé pé ó máa ṣiṣẹ́. Báwo ni ó máa ṣiṣẹ́ náà? Ó máa ṣiṣẹ́ ó máa ṣiṣẹ́ ó máa ṣiṣẹ́ ó máa ṣiṣẹ́ ó máa ṣiṣẹ́
Orí òpè ni ọkùnrin balẹ̀ máa wò wọ́n bí báyìí ẹ̀yìn lọ wò ọ̀pọ̀ ẹjọ́ ó máa pa mí farabalẹ̀ ní sùúrù náà farabalẹ̀ ó ti dé láti wá ṣapa wọ́n ṣe bẹ́ẹ̀ bàbá iṣẹ́ o àǹbẹ̀ ìgbòkù mo ju ẹṣẹ́ mo dúpẹ́ o ẹṣẹ́ o bàbá o ẹ̀yìn ìyá ẹṣẹ́ o bàbá o àǹbẹ̀ ìgbòkù ọ̀fẹ́ rí mo máa bá jẹjẹ lẹ́yìn ó yá máa mú ó yá máa mú ó yá máa mú bàbá iṣẹ́ ó yá bàbá iṣẹ́ gan-an èmi mo sọ fún ẹ tẹ́lẹ̀ pé ó máa ṣiṣẹ́ ó máa ṣiṣẹ́ ó máa ṣiṣẹ́ ó máa ẹ̀yin ìyá ó ṣe bá ó jàdá ni wípé ó fẹ́ gbọ́ràn ó yá kúlíkúlí ó ṣàwó wọn lóde gàdí ó ṣe é bàbá ó ṣàwó wọn ó ṣe ẹ̀bà òbọ̀ síbù pé àná náà fẹ́ dìnnà ìbọ̀ síbù tí àpàtà tó ń kún lóṣù lóyè òbọ̀ síbù káàkiri òní wájú mọ́ṣáláṣí lóṣù títì òbọ̀ síbù ó yá àjọ. Abẹ́sí o, ọ̀pẹ lóògùn tó báyìí tá àwọn abẹ́sí o gan, abẹ́sí o ẹ̀sìn mo dúpọ̀ abẹ́sí o, ẹ̀sìn o, ẹ̀gà ni o, mo dé o, kí bàbá ẹ̀gà ni o, kí èmo dé o, kí èmo kú o, kí bàbá o, ẹ̀yìn àwòlè yóò, tí ó dé nínú àwọn, ó yẹ ẹ̀yìn ìyàgbé ìlú ìgbà, ẹ̀yìn ìyàmó tó sílẹ̀, mo tó kú ẹ̀sìn mo kò ní o, ẹ̀yìn ìyàmó tó náà o, níbi tí àṣẹ lórí lé wọn dé tí ó pa wọn dé ó tún lé ọba nílùú let's see what will happen and they come the king of the village coming at once God Akelomi let's go on our once Akelomi ìgbà òkè yìí ò gbọdọ̀ ká mi mọ́ bí o ìrìn yìí ò gbọdọ̀ ká mi mọ́ bí o ìrìn yìí ò gbọdọ̀ ká mi mọ́ bí o and they call the king of the village ọba náà sábà kú ọba ọ̀fẹ́ kú ó sá fún Àṣeyọrí mọ́tò ẹgbà ní ó mọ́tò ẹgbà ní ó lọ́wọ́ kú ó kábíyèsí ní sá ẹgbà ní ó bóyá lọ yàgò ẹgbà ní ó ẹgbà ní ó mo kú ó àríkọ́m àlàó kọ́mìn ndí àmàlà àtọ̀rẹ́mú ní bá tiẹ̀ máa kú máa jẹ́ tiẹ̀ jẹun máa jẹun ní ẹ̀jẹ̀ àmàlà sáyé mi kò lè wá parí máa jẹun ọmọ ní ìdúró mi máa jẹun pàdé máa kú àgbàgbà lọ sí ìjẹun àmàlà yẹ́ àmàlà yá tájì mi.
mo kú ó tó náà. Arákùnrin ọkàn rẹ̀ balẹ̀ ó láti jẹ́ pé wòlíì lọ́dà àgbẹ́nù wòlíì lọ́dà àgbẹ́nù mọ̀gbọ́ mo dáhùn mo kú o ara balẹ̀ èyí tí mo wà ní bẹ́ẹ̀dẹ́ wọ́n lọ yàgbẹ́ ni ó láti jẹ́ pé ìgbẹ́jú náà ni wọ́n yà nípa ìgbẹ́jú tó yẹ yìí làwọn ọ̀dọ́ ọ̀nà ó yẹ kó mọ̀ pé ìgbẹ́jú tó yìí ìjẹkújẹ tí wọ́n ti jẹ òun ló pa láńgbà yọ àti sáńpù àdìkún wọ́n ní ìkàdámọ́ sọ́mi. Ẹ̀mí mímọ́ lèmi sókè èlò aláìsá èlò aláìsá ṣàbọ̀ nípa àwọn àjàbú àdìkà àjàbú àdìkà àjàbú àdìkà ẹni bàbá fún yà ẹ bá mi rí sàtá ìdìbò yẹn ẹ bá mi rí dáadáa ẹ bá mi rí sàtá yẹn dáadáa fi ẹ ṣe gan aha what is your problem wòlíì ẹ gbà mí ẹ wọ̀n mi lọ́wọ́ arákùnrin tí ń da ìlú wa rú òun ló fẹ́ pa mí. ní sòrò ọkàn ẹ balẹ̀ ó dẹ̀ ní gbàgbọ́ wòlíì mo nígbàgbọ́ ó yá wòlíì eléwédú ẹ̀dá bá mi mẹ́rin jẹun wá ṣáṣá. Ẹ̀dá mi ló dájá arákùnrin aṣẹ́gun ọ̀tá rẹ̀ lérè mo fi àsìkò yìí gbàgbé àfẹ́yìn màmá wa ìlànà àjẹ́wò wa lálẹ́ ìní ẹ̀ṣẹ́gun ọ̀tá yín ní orúkọ ẹ̀ sàmì ní dámi lóhùn àwọn wòlíì èké rẹ̀ wòlíì kàrámọ̀ wòlíì èké àwọn wòlíì kan bá wòlíì jẹ́ rèé ẹ̀ ti wọ́n tó lè má bọ̀ yìí ẹ̀yin ìṣẹ́gun rèé yes ó yàtà lànà ọwọ́ mi ẹ bá mi fún yes ó yàtà òun nìyẹn tó bá ti rí kí o fún jẹ kó wá máa yọ sí lára kó máa yọ sí lára púpọ̀ ó máa sá fún ẹni tí ó ti kọ́ ó ti ẹ ṣe gan wòlíì ọ̀yá bá mi gbé tó ṣẹ̀fún ọ̀yá.
Èmi ni kábò èmi ni fèsì o èmi ni jẹkújẹ Eli ẹsẹ gan thank you baba wọlé ẹjọ wọlé ní sùúrù ẹ fara balẹ̀ now I know what I'm doing mo mọ̀ kọ́ sí fara balẹ̀ ok ní sùúrù yes ok ó ti dé láti wá ṣapa ọ̀gbẹ́ni òun lè ta ó yá fún mi lẹ́yìn ìṣẹ́gun owó ẹ ẹ ríran wò lẹ́nu ẹ máa ríran wò ó yá ìwọ ó yá iṣẹ́ olúrù wòlíì ẹ ṣe gan iṣẹ́ yẹn bàjá kò tọ́pẹ́ wèrè kò máa kú kẹ́ wèrè ẹgbà mi ó yá ókè ẹni sùúrù ókè mo yarí iṣẹ́ bàtà wèrè kò máa gbàjá wèrè yóò máa lọ kẹ jésù yóò dání ó yá wòlíì olóòrò ẹ bọ́ta wòlíì oníṣẹ́ ẹ bọ́ta níta ó yá ẹja sóbò wọ́n ní pẹ̀lú kọlu okay now wọ́n ní pẹ̀lú kọlu okay now wọ́n ní pẹ̀lú kọlu wọ́n ní pẹ̀lú. So he now answered the man of God called Pastor Samson. Let's see what's going to happen. Yes. And he comes, Pastor Samson coming, the man of God. Ó ṣe ohun tuntun láyé mi kò dáwọ́ dúró, àánú ni mo rí gbà. Ó ṣe ohun tuntun láyé mi kò dáwọ́ dúró, aráyé ẹ wá bá mi yọ̀. Ó ṣe ohun tuntun láyé mi kò dáwọ́ dúró, àánú ni mo rí gbà. Ó ṣe ohun tuntun láyé mi kò dáwọ́ dúró, aráyé ẹ wá bá mi yọ̀. And it comes, Allahu coming. Pásọ̀ ẹgbà mi arákùnrin what is your blame? Pásọ̀ ẹgbà mi ẹ̀wọ̀n mi lọ́wọ́ arákùnrin tí ń da ìlú warú òun ló fẹ́ pa mí òkè èmi náà ti mọ̀ pé bí mo ṣe wọnú ìlú ìwá ó máa fa wàhálà ó mọ̀ wípé bí mo ṣe wà yìí Ọlọ́run ni ó gbé mi wá síbí ṣùgbọ́n mo nígbàgbọ́ nínú Jésù pé ó máa rẹ̀ ó sì máa gbèjà fún mi farabalẹ̀ ẹ̀jẹ̀ gbà and it comes to the Yorùbá yìí àti olórí coming olórúkọ yìí àti olórí coming ẹni sùúrù arákùnrin ní sùúrù yes ó ti dé láti wá sápá ọ̀gbẹ́ni ó lè sápá nítorí pé a ti kọ́ wípé ebi kì yóò kú ìkú kankan bí kò ṣe yíyè ókè mo dúró lórí Kristi àpáta ilẹ̀ mìíràn ilé mi ní ó yá Father in Jesus name Father in the mighty name of Jesus Lucifer I command you I challenge you ó yá in the mighty name of Jesus I challenge you in the mighty name of Jesus. Oh yeah, in the mighty name of Jesus. Some must not die. In the mighty name of Jesus. Some must not die. In the mighty name of Jesus. Oh yeah, Mama, you tell me. Hello, my fellow fire. I want to say something to my boy. And me, my fellow fire, my boy. I want to say something to my boy. And me, my fellow fire, I want to say something. God bless you. I'm very grateful. I show up for the best. Àkọ́kọ́ ìṣègùn ẹ̀wò mo ti wá gba Jésù bàbá yà ẹ̀wò èmi ilẹ̀ bàbá kọ́ máa rí ṣọ́ọ̀ṣì àkọ́kọ́ ìṣègùn ọ̀ṣẹ̀ ẹ̀rù sọ́jọ́
gbé kẹ̀kẹ́ lọ. Omi tú ẹ̀yìn lọ. Ẹ̀jẹ̀ tó sáré kábàárì. Ó ti tú ẹ̀. Thank you very much. Ire ayọ̀ ni kó wá mi wá sílé. Ire ayọ̀ ni kó wá mi wá sílé. Mo ń jáde lọ, ire máa bá mi lọ. Ìrìn àjò mi, ire kó yí mi ká. Bí mo bá ń bọ̀ kí n múre padà wá sílé. Ire o, ire o, ire ire. Ire ayọ̀ ni kó wá mi wá sílé. Ire ire. Ire ayọ̀ ni kó wá mi wá sílé. Mo ń jáde lọ, ire máa bá mi lọ. Ìrìn àjò mi, ire kó yí mi ká. Bí mo bá ń bọ̀ kí n múre padà wá sílé. Ire o. Lọ́jọ́ òní o, ìgbàgbọ́ sọ fún mi wípé èmi ò ní ṣíyá, èmi ò ní rágó. Ìsọdájú ni wípé Jésù á kó mi yọ. Ìrètí ìsọdájú ni wípé Jésù á tún mi ṣe ire. Ire yọ ni kó wá mi ṣe. Ire ayọ̀ ni kó wá mi wá sílé. Mo ń jáde lọ, ire máa bá mi lọ. Ìrìn àjò mi, ire rí mi ká. Bí mo bá ń bọ̀ kí n múre padà wá sílé.